أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم الله منهم المؤمنون وأكثرهم الفاسقون ويتيمون طعام على أبي مسكينا ويتيما واسيرا ويتيما واسيرا على لا إله إلا الله على لا إله إلا الله يا ربي يا سيدي àtàwọn tí wọ́n ń darí ẹ̀ àtàwọn tí wọ́n ń darí ẹ̀ gbogbo ìjọba ọlọ́mọdé yóò bá ga sí láti wọlé láéláé. ọlọ́mọdé wọlé international ní olùmọ̀sọ̀rọ̀ ibi ló kọ̀ ọ́ láti lọ́wọ́ ọlọ́run. gbogbo tọ́lọ̀ ọ̀rọ̀ máa ń lò dé ọdún ìfẹ́ ọ̀dọ̀ nípa lọ́wọ́ ọlọ́run máa ń dì láyé máa ń lọ́wọ́ ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run. èyí tẹ́ ẹ fẹ́ ọlọ́mọ̀sọ̀rọ̀ fún ìwọ̀n àbúrò rẹ̀ jẹ́ wọlé. Aja aku salah befi, wala Quran jari, wala la awla wala quwwata illa billah. فوقنا صراط بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. Ẹni tí dára la fi ń dúpẹ́ anáyẹ yìí tó àfáwà máfọlá bájáde sátìrà mọ́ni àmì ọlọ́run jẹ́ kálẹ̀ ó dáa gbogbo wọn náà tó fẹ́ kọ́mọ ẹ sóye láyé kọ́mọ ẹ gbàláyé wọn náà sáámi tẹ́wọ́n kó máa sáámi. jẹ́jẹ́ àlùfáà wa ọ̀wọ́n àdúrà wa ti àtẹ́ máa jẹ́ káwọ́ náà ló fi fún ọ̀lànà lóko àmàdù ọ̀lànà ní muhammadu. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahil quddus fi ghaibil a'uti. ọba tó tún ní kọ́dún yìí bá wa láyé àmọ́ dúpẹ́ fún Ọlọ́run.
المتجلي في أسماء وصفات في أدرة اللاهوت adágbéye lọ́dún tó kọjá pọ́lọ́n sọ àdẹ̀mí ó tún wá sọ àdọ́dún yà mọ̀ dúpẹ́ fọ́ba náà. المعبود العوالم الملكوت والجبروت وناسوت. ọba tá à ń dúpẹ́ fún lẹ́yìn àlùjànnú màláíkà ọba yìí náà ni wọ́n ń jọ́sìn fún. والصلاة والسلام àlékún kẹ́ àlékún gẹ̀. على من بسطت مواهب الخمس ó máa bá síwájú ẹ̀dá ànábì wa Muhammad. وعلى كل ما آمن به من جن وإنس. àtàwọn tá a gbà fún lẹ́yìn àtàwọn àlùjànnú àtàwọn màláíkà. تحية لله ọlọ́run tó ní wá kí ọ o. زكيات لله gbogbo gbítóbi pátákó máa jẹ́ ti ọlọ́run. طيبات صلوات لله. gbogbo mímọ́ ti yọba yìí náà ni. السلام عليك àti wàá nù ara wa bí àlàáfíà ọlọ́run. أيها النبي wọlá ànábì ọlọ́run. ورحمة الله sàlékún àánú bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wa kó وبركاته. falùbáríkà sọ̀rọ̀ wa. السلام علينا àlàáfíà ọlọ́run kó mọ bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wa. وعلى عباد الله الصالحين. gbogbo ẹrú sí ọlọ́run pátákà àlàáfíà ọlọ́run máa bá wa. لا إله إلا الله بيني وبين أعدائي. àlẹ́ nìkan láàrin wa àtàwọn ọ̀tá wa tí ì bá ń ṣe yọ ọlọ́run. لا إله إلا الله بيني وبين أسمائي. àní nǹkan mi ìta gbára létí ì bá ń ṣe orúkọ rẹ̀. جبلا عائلا وأسدا معنعا وسترا معجوبا وصيفا قوتها والنار معرقة والبحر عمقا لا يصلون إلي لا بقول ولا بفعل ولا بسوء من يوم إلى قديم إلى أبد فسيكفيكهم الله وهو السميع العليم. ọlọ́run tó ní mímọ́ kí ẹ o. ọlọ́run tó ní mímọ́ ìyẹn. ìwọ tó bá mọ gbólóhùn yìí má jẹ́ ó fún ẹ̀dá ìwọ náà wí. ọlọ́run tó ní mímọ́ ra ẹ bàbá múra ẹ bàbá mo dúpẹ́ dúpẹ́. ọlọ́run tó ní mímọ́ kí ẹ o. gbẹ̀yìn abiyamọ ẹja dìde kakọ́ lọ́hùn o. ọlọ́run tó ní mímọ́ ìyẹn. bá a fọwọ́ méjèèjì gbé sára fọ́ba tó lè mí àti ẹ o. ọlọ́run tó ní mímọ́ ra ẹ bàbá. ra ẹ bàbá mo dúpẹ́ dúpẹ́. ẹyọ kan tó kù tá a fẹ́ wí pé ọlọ́run á dúpẹ́. alhamdulillah. ọba tó ṣọ́ wa láti ramadana ọdún tó kọjá dèyí tá a wà ń bẹ̀ yìí. alhamdulillah. ọwọ́ méjèèjì pẹ̀lú gbogbo ara tẹ̀mítẹ̀mí ni kò jẹ́ àjọ fi dúpẹ́ fọlọ́run. má jẹ́ ó ṣòro wí fún wọ kò ní ṣòro ṣe fẹ́mi àti ẹ. ọlọ́run tó ní mímọ́ kí ẹ o. ọlọ́run tó ní mímọ́ ìyẹn. ọlọ́run tó ní mímọ́ ra ẹ bàbá múra ẹ bàbá mo dúpẹ́ dúpẹ́. ọlọ́run tó ní mímọ́ kí ẹ o. èmi lanu fọba tó lè mí àti ẹ o. ọlọ́run tó ní mímọ́ ìyẹn. bá ń gbẹ̀yìn fọba tó lè mí àti ẹ. ọlọ́run tó ní mímọ́ múra ẹ bàbá múra ẹ bàbá mo dúpẹ́ dúpẹ́. alhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin. fọwọ́ ọpẹ́ bọ́jú kò jòkó jọ máa dá ọpẹ́ fọlọ́run. alhamdulillahi. ìkẹ́ àti ìgẹ̀ fún anabuwa Muhammad. sallallahu alayhi wa sallam. ìkẹ́ ọlọ́run fún anabuwa Muhammad. sallallahu alayhi wa sallam. àwọn aráalé ànábì ni sallallahu alayhi wa sallam. àwọn tí wọ́n gbà fún Muhammad ni sallallahu alayhi wa sallam. àti gbogbo mùsùlùmí ayé. lẹ́yìn ìgbà tá kí ọlọ́run àtànábì tán ẹ̀já kí ànábì dáadáa pé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ẹ̀já yorùbá ànábì dáadáa pé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. mo wá dá kíkí padà sọ́dọ̀ Sheikh
Ahmad. Adamallahu tí ẹ bá mi àdámà bàbá. Adamallahu ẹ bá sọ pé ṣéwù. ẹ bá ń wá dáwákà yìí. Allah. ẹ lọ́ba tó ti ń fànà yẹ̀yìn. tó tún ń fè níyẹ̀yìn. ó máa fi ìṣẹ̀lẹ̀ yàbò dọ̀la. Kó máa fi ìṣẹ̀lẹ̀ yàbò dọ̀la. Ṣéwù Ahmadu ọba tó ti ń fànà yẹ̀yìn. tó tún ń fè níyẹ̀yìn. tó máa fi ìṣẹ̀lẹ̀ yàbò dọ̀la. Kó máa fi ìṣẹ̀lẹ̀ yàbò dọ̀la. mo kí yín kú iṣẹ́ púpọ̀ o. mo tara yín kí gbogbo àwọn àlàrí ọlọ́run níkàlẹ̀. tí n bá ní kí n máa dárúkọ lẹ́ẹ̀kan kan àsìkò lọ. all protocol duly observed. وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل. àmọ́ mo fi alájà wa kí sànyà kí gbogbo ẹ̀yin obìnrin. إني رسول الله إليكم. bẹ́ẹ̀ bá gba kíkí mi bẹ́ẹ̀ wọlé nítorí àsìkò ẹ bá sọ pé la ilaha illallah. gbogbo ẹ̀yin ìlàrí tẹ̀ǹtẹ̀lé Shehu Ahmad. yàtí mi bá di símù Ahmadu. ọlọ́run ò ní padà lẹ́yìn ẹ̀yin náà o. ismu Ahmadu. mo kí gbogbo ẹ̀yin ìyá wa níkàlẹ̀. ismu Ahmadu. gbogbo ọmọ tó bá jáde lára yan ọlọ́run ṣe lọ́mọ alálùbáríkà. ismu Ahmadu. mo kí gbogbo àwọn bàbá wa náà níkàlẹ̀ àpadà sí àbúrò nítòsí gbogbo wa. falamma ja'ahum bil bayinat. ìdúró wa níbí lẹ́ni ó ṣe mí láàánú púpọ̀ ń pé mo rí gbogbo àwọn ìyá níjòkó for the past 2-3 hours. èmi náà ti gba bí kọjá tẹ́lẹ̀ because mo ti jáde mo wá dé padà mo gba bí àsàtẹ̀ 11 tẹ́sọ yẹn náà níbi ti kún ní tòótọ́ or on or before. mo àánú Islam wá ṣe mí. Allah. ṣe rí pé nǹkan tá a fẹ́ rán nínú Islam pọ̀ ju játijàti táwọn èèyàn rán lórí social media yẹn lọ. This is a very good example of good leadership. èyí tí Sheikh Ahmad ń display yìí, it is a very good example to all of us. limizili aza fali amali amilu. èyí tó ṣòro ṣe fáwa jù ni máa ń bá ṣe wa Ahmad sọ ní kí n ní rapport pẹ̀lú àwọn àfáà tàbí pé kò ní prospect. Allah. kò sí irú kéwú tó lè mọ̀ mẹ́ta ní nǹkan àwọn èèyàn ò wá mọ̀ ń pé mẹ́ta ni láwàtájà àfà. àkọ́kọ́ ọ̀tọ̀ ní kéwú, ẹ̀kejì ọ̀tọ̀ lẹ̀sìn, ìkẹta òun nìjọmọlúàbí táwọn olóyìnbó ń pè ní humanity. There is difference between knowledge, religion and humanity. èyí tá a jòkó ṣe ń bí ilé ni wọ́n ń pè ní ìjọmọ̀nìyàn humanity. ká kó èèyàn 1000 jáde ká fẹ́ fún wọn nírú nǹkan tá a fẹ́ fún wọn yìí pẹ̀lú owó. kódà ó ṣòro ṣe fún gọ́fúmẹ̀ntì except tẹ́bárí kí gọ́fúmẹ̀ntì bá ṣerú eléyìí wọ́n fẹ́ gbé tó jù báyìí lọ lọ́wọ́ wa ni. Allah. which is dispensation yẹn là ń mú bọ̀ ní ìsìn. in the next few months ẹ máa rí gbogbo orú nǹkan báyìí. bàbá wa ta ráìtì wa fún wọn tán a wá jẹ̀yà ọdún 4 tọ́lọ́run bá fẹ́ tún dúró tì wá. a wá tún jẹ 4 míì tó jẹ́ 8 lórí ìrẹsì dìríkà kan agolo kan ìrẹsì agolo kan gàárì. àmọ́ àwa tá a ní nǹkan kan gbà lẹ́yìn ẹ̀ àwa lẹ rí tá à ń ṣe yìí. now àwọn ìlú méjì kan ń bẹ Sheikh Ahmad
adamallahu ayatahu. bí ìjọba tiwa náà bá lè ṣe é àwa tá a gbé ẹ̀sìn dání à nídìí gbogbo wàhálà báyìí mọ́. wọ́n fẹ́ pàṣẹ bíìlì kan nílùú Amẹ́ríkà ní few years ago like 2016 ní ìgbìmọ̀ aṣòfin wọn ní kí ni wọ́n fẹ́ sọ pé káwọn pàṣẹ ń bẹ fáwọn aráàlú wọn. àrùn kan ń bẹ wọ́n ń pè ní obesity káwọn èèyàn jẹun débi pé wọ́n wà á wú báyìí bí èèyàn mẹ́sàn-án. wọ́n wá ní káwọn pè gbìmọ̀ káwọn jọ sọ pé oúnjẹ táwọn ń fáwọn èèyàn jẹ l'Amẹ́ríkà ti pọ̀ jù kọ́ dín oúnjẹ kù oúnjẹ pọ̀ jù àwọn èèyàn kàn para wọn because wọ́n jẹ́ kó oúnjẹ yẹn ṣe kí ni ó surplus tó ń dẹ́ bá dẹ̀ surplus nílùú àwágùn ò ní rántí gọ́fìmẹ̀ntì mọ́ nítorí pé gbogbo ẹ̀yin ìyá ẹlòmíì ìjọ tí mo mọ̀ ń pè nǹkan ṣe Nàìjíríà kọ́ ló ń gbà wá mo lọ ìlú kan wọ́n ń pè ní Ifọ̀ nítòsí Abẹ́òkúta nígbà tá a wá ṣe nǹkan tá a fẹ́ ṣe tán ní ta fẹ́ lọ bá lọ mọ́ níta bá kásù bá tán ká kú ò ká máa bọ̀ lẹ́kọ̀ọ́ wọ́n là ní dẹ́kọ̀ọ́ lẹ́yìn àṣùbà yẹn until 12 or 1 o'clock in the afternoon mo ní kí ni wọ́n ní bàbá ti kú ò láago mẹ́ta a ní meet up láti dẹ́kọ̀ọ́ láàrin wákàtí mẹ́ta àwa bọ́ sọ́nà láago mẹ́ta àbọ̀ láti Fọ̀ nígbà tá a máa dé Ṣàngó láago mẹ́rin wá sí báyìí gbogbo títì ti kún táwọn èèyàn ti ń tajà láago mẹ́rin òru. nígbà tá a máa dé Òyìngbò wọn àti pé àṣùbà àkọ́kọ́ Òyìnbó ti kún bí n pé a ti wà lọ́sàn-án jọ̀mọ́ kí ló fà á òṣì ní ebi ní nítorí pé kí ni ìyá yẹn mọ̀ pé tóun ò bá dé ṣọ́ọ̀bù láago mẹ́rin àárọ̀ yẹn kò sí nǹkan tóun fún ọmọ jẹ. àdèmọ̀dí tọ́lọ́run fi ṣe ń pé káwa bàbá kọ́kọ́ máa kú kó kẹ̀yìn ìyá àmọ́dí kan mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ nítorí ẹ̀ lénìí kí n fi yẹn kú gbogbo abiyamọ tí ò bá tọ́mọ látàárọ̀ ọjọ́ ẹ̀ ò ní jèrè lálẹ́ o. ìdí tọ́lọ́run fi mọ̀ọ́mọ̀ sẹ́yìn obìnrin kú kẹ́ bá lè jèrè iṣẹ́ tẹ́ ṣe láàárọ̀ ni. if tí o bá take good care of your children pàápàá àwa ta ní broken homes tàbí mọ síbí tàbí mọ sọ́hún tó wá dọmọ́lẹ̀ fọkàn pé kọ́kọ́ lọ tọ́jú ẹ̀ ní èrò tẹ̀dá àwọn ọkùnrin la kọ́kọ́ máa ń kú o lérò tẹ̀dá yóò wá ṣẹ́kù gbogbo òyá kẹ́bà lè jèrè nǹkan tẹ́ ṣe kí ni tẹ́ fàárọ̀ yín ṣe ni because tabawo statistics àwọn tí wọ́n jòkó ń bí díẹ̀ làwọn bàbá tó wà ń bí o 95% lẹ́yìn ìyá. My question is to myself gbogbo ẹ̀yin ìyá tẹ́ wà ń bí mo realize pé kò ń ṣe torí ìrẹsì yẹn lẹ ṣe wá àbí bẹ́ẹ̀ kọ́ ìyá wa dá mi lóhùn o ẹni kò ń ṣe bẹ́ẹ̀ ni tó bá gbé ìrẹsì fún yín ṣé wàá gbé fọ́mọ tí ò rí gbà tó ní pé kò ń ṣe torí ìrẹsì search ẹ̀mí ẹ̀ wò pẹ̀lú question tí mo bí ẹ pẹ̀lú answer to give. That means there are a lot of problems nínú ilé majority wa tá ń daṣọ bò. Problem wo wá ni òun náà ni the problem of poverty. A lè feed ara wa because mo lè wo kg ìrẹsì yìí bóyá 5 or 6 kg ni àbí 6 náà ni láti torí ẹ̀ jókòó báyìí. Nǹkan tó ń ṣe majority wa beyond nǹkan tá ti torí ẹ̀ jókòó yìí because 6 kg yìí bàbá jẹ́ nítunu yìí bá jẹ́ ń sáàrì bàbá jẹ́ nítunu ọ̀la yóò tán àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ yẹn bá wá ní ọmọkùnrin tọ́lọ̀ ń fún àlàáfíà oúnjẹ yóò jẹ́ tán títí sáàrì ọ̀la àwọn ìyá wa ní wàhálà ṣé bẹ́ẹ̀ kọ́ kí la wá jẹ látọ̀la Al-Qur'ani dẹ̀ profound solution fún wa ó ní àti àmọ́hùn min ju'i wa amanahum min khawfi àti àmọ́hùn min ju'i wa amanahum min khawfi àti àmọ́hùn min ju'i wa amanahum min khawfi àti àmọ́hùn min ju'i wa amanahum min khawfi. Béèyàn bá ní ọ̀tá
ara oògùn ẹyọ kan nínú nǹkan téèyàn fi ń mú ọ̀tá ni ṣé wàá Ahmad ń ṣe ṣé wèmí ni mo fẹ́ jẹ́ kẹ́ máa wò ẹ gbọ́ ẹ̀yin ìyá lára oògùn téèyàn fi ń mú ọ̀tá òun ní pé ẹni tébi ń pa kó wá yọ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí tí àwọn èèyàn ò kọbi ara sí nítorí pé gbogbo ẹni tó ní fóònù lọ́wọ́ ò fi ṣe nǹkan tó wúlò fún mọ́ gbogbo nǹkan tẹ́ ń lé káàkiri ní ìsìn èsì mùdírù ni a ti máa bẹ̀rẹ̀ yẹn látàlẹ́ yìí gbogbo orí social media ń sìn èsì mùdírù ni. Russia àti Ukraine lógun tó ń ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí Russia wá gbàgbé Ọlọ́run pé Ọlọ́run yìí máa sábà dúró tọ̀lẹ̀ ní níjọ́ tọ́lọ́run bá fẹ́ mú lágbára àti pé níjọ́ tọ́lọ́run bá fẹ́ mú gbogbo alágbára ọ̀lẹ ní máa dẹ̀sá lágbára Ọlọ́run èdè alágbára sálágbára àwọn Russia wá lọ invade Ukraine lẹ́nujọ́ mẹ́ta yìí ká pé lóṣù kan jọmọ ẹni tó bá lè ṣe irú nǹkan yìí ò sí ń jòkó yìí ṣé wà Ahmad àwọn Russia wá dé Ukraine ní last month wọ́n fẹ́ lọ pa àwọn ará Ukraine wọ́n kó bọn lọ wọ́n kó gbogbo ẹ̀ lọ nígbà tí wọ́n ó débẹ̀ àwọn Ukraine wá mú wọn ní kí ló ṣe fún wọn jọmọ ẹni torí tó fẹ́ wá pẹ́ tó gbé bọn dání jọmọ kí lèmi àti ó ṣe àpápadà ní àbí mo já fọ òkan èèyàn ń bọ̀ ní ìsìn ó mọ́ndé dání ó fẹ́ fi nà mí mo wá mu kí ni máa ṣe máa gbà á padà máa nà mọ́ àwọn ará Ukraine láwọn ò ní ṣe bẹ́ẹ̀ ní pé gbogbo àwọn Russia soldiers yẹn kọ́ máa bọ̀ wọ́n fún wọn lóúnjẹ wọ́n fún wọn nílé wọ́n ń bá wọn ya fọ́tò wọ́n ń bá wọn ṣeré wọ́n ní bó ṣe kọ́ yín níbi táyìn tí ń bọ̀ ní pé kẹ́yìn máa pààyàn bó ṣe kọ́ wa níbi táwa wà ní káwa máa gbà àyàn. bó ṣe kọ́ àwa òun lẹ rí tá à ń display yìí èyí tá a máa wá fáàmù ni pé ká máa gbà ká máa gbà ká máa gbà láti dá padà ìmọ̀ nira. Innama nutimukum liwajhillah. bàbá wa rẹ́ni tí ń ṣerú eléyà fi ká kíká yìí bó bá jáwọn èèyàn kan náà ló ń sọpọ́ọ̀tì Sheikh Ahmad àwọn èèyàn náà ni. Innama nutimukum liwajhillah. èmi náà ṣe bẹ́ẹ̀ nígbà pandemic ní 2020 èmi èdè ń ṣe nǹkan táwọn èèyàn bá ṣe ìdí tí mo fi ṣe ní irú nǹkan tí mo jòkó tí mo ń wò yìí àwọn ìyá níjọ́ náà mo wà ní bákónì mi ni mo wá dúró báyìí ní pé ọdún wo ìgbà wo là á kó nínú wọn tì wá mọ́lẹ̀ àmọ́ nǹkan tá a jà àmọ́ nǹkan tá a mú yìí mo wá rí over àwọn ìyá 150 lẹ́gbẹ̀ẹ́ lé mi tí wọ́n fẹ́ gba oúnjẹ tí wọ́n ó jẹ ẹni tó wá fẹ́ gbóúnjẹ yẹn dé kò dé until over 8 hours àwọn ìyá yẹn ò dẹ̀ lọ. mo wá ní ọ̀dà kó bá jẹ́ bẹ́ẹ̀ àwa náà láwọn èèyàn díẹ̀díẹ̀ lára mo wá ṣe platform kan báyìí lèmi náà fi rí ṣe àmẹ́mí mi ò gbé nítorí kí ni pé kí n máa wo àwọn abiyamọ níjòkó the question tí mo fẹ́ bíra mi ni pé àwọn táwọn gbogbo àwọn ìyá yìí bí tó ti ṣoríire tó ti là níbo ni wọ́n wà. Innama nutimukum liwajhillah. La nuridu minkum jazaa wala shukura. ó tẹ́ ọmọ mi lọ́rùn kí ìyá rẹ̀ ráre kíyàwó rẹ̀ máa gbádùn. kì í sì ṣẹ́jú ọmọ mi bákan náà bí bó ṣe wùn yá yẹn nìyẹn ebi ò pa ó kàn wọ́n pé àwọn ẹgbẹ́ alásàlátù òun lọ sí Surulere Central Mosque kóun náà tẹ̀lé wọn lọ ni. Inshallah. jọ̀mọ́ kí ni ó dẹ́kun gbogbo òjòkó ta jòkó yìí àkọ́kọ́ òun náà ni governmental factor
káwọn ìjọba wa dákun kó ṣàánú wa. ẹ gbọ́ mo ń bi àwọn kan léèrè ẹyin èló ló ń tẹyin ní ìsìn ọmọ ẹyin ẹyọ kan 100 naira ṣé dọ́là la fi ń rẹ ẹyin ni àbẹ́dìyẹ náà ń yé ẹyin ó ń yé dọ́là ni tó fi ń tẹyin ẹdìyẹ ẹyọ kan 100 naira. pure water ní ìsìn èlò béèyàn bá sọ pé òun lọ́lá débi pé ń fi pure water ṣanwọ́ yóò dọ̀mọ́ náà 40 ni kó fẹ́ bá tèmi jẹ́ ní 20 naira ló fi ń ṣanwọ́ yìí. bàbá dẹ̀ lọ bàbá bọ̀ gbogbo nǹkan yìí àágbé lórí dọ́là. káwọn ìjọba wa kó wo ti mẹ̀kúnnù mọ́ wa lára kó jọ kó ṣàánú wa káwa náà ṣe kí ni ká ṣàánú ara wa. ẹlẹ́nkejì ń bẹ òun náà làwùjọ tá a wà àwùjọ tá a wà ìjọmọ ẹ jẹ́ ká tọ́ àwọn ọmọ wa kó bá lè ṣoríire. iṣẹ́ táwọn èèyàn rò pé èèyàn bá ṣe tí ò ní ṣoríire níṣẹ́ táwọn àtàjòkó yìí iṣẹ́ àfa àwọn èèyàn rò pé a lè ṣoríire. ó dẹ̀ ti ń da fún wa mẹ́. alhamdulillah. gbogbo ògbà ni máa ń sọ fáwọn tó bá ti gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu mi rí nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ ọmọkùnrin mo wá fẹ́ fẹ́ yàwó wọ́n wá bí léèrè pé ta ló fẹ́ fẹ́ ó láàfáà ni ìbéèrè míì tí wọ́n bí ní pé ṣé ó lẹ́lòmíì nínú gbogbo ọkùnrin tó wà láyé àfáà ni wọ́n fẹ́ fẹ́ òòró lórí ire ọkùnrin. Sheikh Ahmad níjọ́ tí wọ́n ní kọ́ wá mú mi wá tó fẹ́ wo ọkọ ìyàwó àwa ń lọ Mọ́kà èmi wá wà Nkárá mo gbèrú kinní tọmọ ìgbé ọrùn cross bag èmi gbé ọrùn ọkọ ìyàwó náà nù ní bá débi tí wọ́n ti ní ọmú mi wá lèmi náà bá wọlé ojú Mọ́kà nǹkan mi lọ kan rí mo bá gbé cross bag wọlé pẹ̀lú Ankara mo ṣàrí tí ẹ̀yin lọ́kọ ìyàwó ṣẹ́mà èmi rò pé pass mark ni àṣàrí mọ́nu lọ́ba ní kó lọ mẹ́lòmíì wá eléyìí ò ń ṣọkọ o ọdún náà ni mo mọ Yorùbá orúkọ cross bag ó ń tagbó ni wọ́n ń pè wọ́n ló ń tagbó ọkọ eléyìí ọkùnrin wa tó ń gbó ń tagbó sẹ́gbẹ̀ẹ́ yìí ló fẹ́ fẹ́ Yombo Muhammad sallallahu alaihi wasallam ó wá ní kó lọ fẹ́ bank manager ọdún yẹn ni mo ti sọ pé gbogbo nǹkan tí wọ́n bá ń fi kéwù ṣe lóríire ni mo bá wọn fi ṣe. ẹ pariwo ọlọ́njọ́ máa. ọba tí kì í dẹ̀ dojú tẹrú ẹni tí a sọ òun ni wọ́n ti retrench ẹ̀ ní báǹkì láti tipẹ́tipẹ́ òun ni. bọ́bá wa fẹ́ ṣe nǹkan kan lénìí ṣé máa ń pè mí bank manager mi àkáǹtì mi ṣe nǹkan kan bọ́bá wa fẹ́ ṣe nǹkan kan lénìí bóyá United Nations ni UN àbí World Bank ni tọ́ni Africa ni o West Africa ni o Nigeria ni o kọ́ mú representative wa mi gbọ́dọ̀ má sí inú ẹ̀. kódà wọn ò bá lé èèyàn méjì máa jẹ́ ní kejì. tàwa là á dúpẹ́ fún òun náà làwọn ìyá tó bí wa. tí wọn fẹ́ jẹ́ pé àwọn ìran mẹ́tẹ̀ẹ́ tòṣì. bákan náà ẹ̀yin ìyá ẹ dákun afànábì bẹ̀yìn sallallahu alaihi wasallam gbogbo ọmọ ní kẹjẹ́ káwọn ọmọ yín mọ̀ ìmọ̀ kéwù àtìwé ẹ má dákan sí dákan lẹ̀ àwa fúnra ara wa Sheikh Ahmad àti ṣẹ́kéwù lẹ́sẹ̀ ilé kéwù ò sí nǹkan kan mọ́ láwọn àgbà táwa wà kékeré àálọ́ ilé kéwù bàbá ti dé látago méjì láti school àwa lọ ilé kéwù látago méjì yẹn dàgò márùn mẹ́fà méje alẹ́ àmọ́ wa lọ àmọ́ nísìnyí àwọn ọmọ tí ń lọ school látàárọ̀ wọn á dé láago mẹ́fà méje alẹ́ bó bá wá dàgò mẹ́sàn-án wọn wá dálé kéwù lẹ̀ orí ó ti gbóná èyí tó wá jẹ́ ìbànújẹ́ ẹ̀bẹ̀ ọlọ́run má jà fó lórí ibú lọ́kọ ìyẹn ó wàá dé tẹrùtẹrù lóru junior dà a ní junior ti lọ́ọ́ lé ké mo kó ló burúkú làfà tí nǹkan ké láago mẹ́sàn-án àbọ̀ tó 9:30 junior lọ́ọ́ lé ké pé fún mi báwo ni irú àwọn ọmọ bẹ́ẹ̀ báwo ni wọ́n ṣe ṣoríire
ilé kéwú à ń pa díẹ̀ nítorí ìjọ́ tẹ́bí bá dé ọmọ tí ó jòkó kọ̀rọ̀ tí ó sọ apá tí a mọ́ omi ju ìwà amẹ́nà omi náà fọlọ́run má fi bí pàyà má fi bí bàbá àtẹ̀mí náà tọ́lọ́run jọ ti tara wọn jáde nì. jọmọ àwájú òkú ń bí oníkálukú wa daṣọ wàhálà bora à ń gbé kiri ebi nìkan kan ní pa àwọn èèyàn nǹkan tí ń ṣẹlòmíì pọ̀ mo bá Sheikh Ahmadu sọ pé we have to work together láti lè eradicate nǹkan púpọ̀ nínú ẹ̀sìn gbọ́ nínú ẹ̀sìn ebi kọ́ nìkan ní pa àwọn èèyàn òun ni mo béèrè question lọ́wọ́ àwọn èèyàn yẹn ní ìsìn ní pé bàbá gba ìrẹsì yìí tán ní ìsìn bàjẹ́ lálẹ́ ìbàjẹ́ láàárọ̀ ọ̀la bàjẹ́ lálẹ́ ọ̀la ìbànújẹ́ tẹ́lòmíì ṣì ń ná sí ó ju 20 ọdún lọ o. ẹ jẹ́ ká dá wọn sẹ́ńtà yìí lẹ̀ Sheikh Ahmad ẹ sọ prógrámù yìí ẹ sọ di sẹ́ńtà kó má jẹ́ inú Ramadan nìkan kó di sẹ́ńtà ká establish ẹ̀ kó dúró dáadáa. a ti di sùúrù lérè mú gbogbo àdúgbò là á mú dání ẹ̀yin ẹ mú àwọn ibì kan káwa kan náà tún mú bì kan káwọn ẹlòmíì náà mú bì kan ká fi àwọn tí wọ́n ṣe rádaràda lórí Facebook yẹn ká fi wọ́n lẹ̀ kó máa ṣe lọ wọ́n rí nǹkan kan ṣe fún Ìsìlámù. ọ̀hún rí nǹkan kan ṣe òun ní í sìn ẹ wòye ẹ̀mí tá a fẹ́ dùn nínú lẹ́nu ìní ẹ wòye ẹ̀mí tí ó dùnnú lé ní káwa míì náà tún mú nǹkan míì àwọn olóyìnbó ń pè ibi tí fẹ́ sọ̀kalẹ̀ sí nìyẹn wọ́n ń pè nǹkan kan ní psychosocial support àti trauma healing ní Yorùbá àdáwò tẹ́lòmíì náà sì lórí ẹ̀ oògùn ògbé mọ́ oògùn ó lògùn oògùn ògbé mọ́ ẹ jẹ́ fún ilé example ẹ̀yọ kan Sheikh Ahmad láti ìgbà táwa ti ń bẹ kékeré làwọn ìyá tó bí wa ti ń lo oògùn high blood pressure wọ́n ń lò ó dọ̀la oògùn yẹn ò lè ṣiṣẹ́ mọ́ because kò ń ṣe solution yẹn lògùn yẹn abẹ́yìn yẹn tẹ́ jòkó bẹ́ẹ̀ kọ́ àwa tá à ń lo oògùn high blood pressure ṣáà kí ń lò ó ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ gbádùrú àwọn tí wọ́n ṣì ń lò ó for over 30-40 years ìyá mi ṣì ń lo oògùn high blood pressure kò dẹ̀ ṣiṣẹ́ nǹkan tó nídìí ní pé trauma healing ni iṣẹ́ táwọn àfáà ń ṣe nìyẹn a ṣe kí ni a gbájúmọ́ ni àwọn nǹkan táwọn ń ṣe yìí trauma healing lòyìnbó ń pè àti psychosocial support ẹ pè yá yẹn pé kí ló máa ń rò tí mẹ́jẹ̀ rẹ ru ní gbogbo ìgbà bí ìyá bá wá ṣàlàyé a ní lórí ọmọ ni kí ni lórí ọmọ tó ń rò gangan ẹ pè é jòkó a dẹ̀ ní solution méjì sí gbogbo problem wọ́n ń pè nǹkan kan ní half solution ààbọ̀ solution wọ́n dẹ̀ ń pè nǹkan kan ní full solution tí gbogbo nǹkan fi ṣẹlẹ̀ èyí tá à ń ṣe fún yín yìí solution ni àmọ́ kò tán nǹkan tí ń ṣe yín àbí bẹ́ẹ̀ kọ́ ọba tó wá ní yín ló ní full solution lọ́dọ̀ abẹ̀yìn ẹ dákun èyí tí wọ́n náà bá rí lóore lénìí bó ti lè hùn kó kéré bó bá bọ́ta kódà bó rẹ́ni tí ò tí bóun náà ìwọ ti ní òpù lẹ́nì ẹlòmíì ò ní òpù tí Ramadan máa fi tán kò mọ ibi tí ó yà sí tí Ramadan máa fi tán ó dẹ̀ wọṣọ bí èèyàn ó múra bí èèyàn ó jòkó bí èèyàn ó wà lára inú àádùn bó bá délé ń lọ bú ẹkún ni. báwo la ṣe fẹ́ identify àwọn ẹni yẹn má fi aṣọ má fi wò ó kó da fún yàn kì í ṣe gbogbo ẹni tó wọṣọ tó da nínú ẹ̀ ń dùn lọ́wọ́lọ́wọ́ ó faṣọ yẹn ń dùn rẹ̀ ń nú ni. abẹ̀wá Ramadan la bẹ̀rẹ̀ yìí a bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilayi ọlọ́run jẹ́ parí pẹ̀lú alhamdulilayi. Amina. a bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilayi ọlọ́run jẹ́ dùnnú pẹ̀lú alhamdulilayi. Amina. a bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilayi ọlọ́run jẹ́ parí pẹ̀lú alhamdulilayi. Amina. gbogbo ẹni tí o bá fẹ́ tan rẹ̀ tí ìbànújẹ́ bá wà lọ́rọ̀ wa kò sí bó ṣe lè jẹ́jà tẹ́wọ́ báyìí fọlọ́. tó fẹ́ jẹ́ kọ́lọ́hún bu ọlá oṣù dùnnú yìí kó bẹ̀rẹ̀ sí ní sọ ọ́ di dùnnú fẹ́mi àti ẹ̀. ọlọ́run nǹkan tí wọ́n ń ṣe ní gbogbo ayé kò ju èyí tá à ń ṣe yìí náà lọ.
nǹkan tí wọ́n fi ń sọ páyé rèé lídà làwọn kò ju èyí tẹ́sí Muhammad ń ṣe yìí lọ. léyìí táwọn kan bá fún wa káwa náà dá padà fún society. gbogbo ẹ̀yin ìyá tẹ wà ń bí mo bẹ̀ lọ́n fún yín níwòye ọdún tó ń bọ̀ irú ìjókòó yẹ̀yìn náà ó pé bẹ́ẹ̀ tẹ́ máa pọ́n oúnjẹ fún gbogbo àwọn èèyàn. ọba tó ń ṣerú àánú bẹ́ẹ̀ yóò bá mi ṣe bẹ́ẹ̀ fún yín. ọba tí ń ṣerú ẹ̀ yóò bá mi ṣe bẹ́ẹ̀ fún yín. challenge wa lélẹ̀ fún gbogbo àwa àfa pẹ̀lú mi tí mò ń sọ̀rọ̀ náà Sheikh Ahmad káwa náà dìde máa rú ètò báyìí àwa náà ń gbé kan lẹ́bọ̀. Inshallah. So mo wá ń wo èyí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí pé nígbà tí tọlọ́jọ́ kan bá rí báyìí tí gbogbo gbà ọlọ́mọmọ̀já jẹ gbèsè ó tún sẹ́ńtà wa tún wá wà lórí ilé ṣe mọ̀ pé ọlọ́mọfàdánwò ṣèyàn orílẹ̀ làwa ní sẹ́ńtà sí bí èèyàn bá gbogbo ilé lọ́sọ̀ọ̀sẹ̀ ọlọ́mọdé kí báńkì wa kan lẹ̀kùn lọ́sẹ̀ kejì pé alájẹ ẹ̀dàkùn ẹ̀jẹ̀ 1.5 billion àmọ́ bá ti ń boni láṣìírí yóò mọ̀ bò wá láṣìírí. ṣé wàá Amadu ẹ̀ ní padà ẹ̀yìn o ọba tó ti gbé yín dìde ò ní gbé yín ṣubú o bẹ́ẹ̀ ṣe ń ga ọ̀tọ́ máa pọ̀ ní àmọ́ Ọlọ́run mọ̀ ṣẹ́gun wọn o gbogbo ọ̀tá èyí tó fojú hàn àti èyí tó farapamọ́ Ọlọ́run ó ṣẹ́gun wọn o kì í sì ṣe gbogbo àwọn tó ń bá wa ṣàmì nínú wọn dùn náà o gbogbo orú wọn tínú wọn ò bá dùn àfẹ́ lọ́lọ́run lọ́wọ́ o wọ́n wà bí wọ́n wá wò ó pé kí ni wọ́n ń ṣe o ẹjẹ́ rẹ̀ wò kan tára lé wá ń ṣe. bàbá mi ti tágẹ́ẹ̀tì tiẹ̀ àbí sándàdì tó rò ìwọ náà ṣe rú èyí lẹ́ǹkan kárí. gbogbo ẹ̀yin ìyá ẹ bá ń tẹ́wọ́ fún Sheikh Ahmad. bó o bá nífẹ̀ẹ́ Shehu má wí o. mo ti rí èèyàn tí ń banújẹ́ lórí pé èèyàn ṣe máa fáìn tó tó yìí ó dẹ̀ ń banú jẹ́ pé sóhun nìkan ni ó dẹ̀ fáìn bí Ṣéhù bá ń ṣe nǹkan rẹ bí ò bá dùn mẹ́nu má wí náà àti iná tàfẹ́ wú fún Ṣéhù yìí o bọ́ bá ti ṣẹ̀ ẹ́ rí bó ti sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn rí mọ́ wí fún gbogbo ẹ̀yin mission board bó bá jẹ wá lẹ́sẹ̀ problem ẹni ọba tó rí wa ńlẹ̀ tó ṣe wá bá ṣe ó ṣàárí ẹ bẹ́ẹ̀ ó rí ẹ kí ó kọ́ lọ́lọ́run fi ń pín ṣé kéwù ni ẹ bá ń tẹ́wọ́ iná àti iná ọba tó gbé Sheikh wa kalẹ̀ báyìí Ọlọ́run má kánjú pa yín o Ọlọ́run má gbà yín lọ́wọ́ wa o Ọlọ́run má gbà yín lọ́wọ́ wa o Ọlọ́run má jẹ́ fi yín bú wa o Ọlọ́run má jẹ́ fi yín bú wa o Ọlọ́run òkúkú nífẹ̀ẹ́ ìbọn ìbá àsọ́jú bẹ́ẹ̀ lòun ò ní tẹ́wọ́ òun rẹ̀ ní sàmì bó bá jẹ́ pé wọ́n kọ́ sọ apá mi dáadáa. Àmín. Àmì méjì ní sùúrù tani ẹni sùúrù àrùn tí ń bá lè aláyọ̀ jẹ́ àti àmọ́gbé bá ṣe ká àmọ́dù àti àmọ́gbé bẹ́ẹ̀ nìkan kọ́ wa. ẹ ṣeun ẹ wájà náwó iná àti iná sí Sheikh ẹ̀yin ìyá ẹ tẹ́wọ́ ni ẹ̀yin ẹ tẹ́wọ́ torí bẹ́ẹ̀ bá náwó cameraman lẹ́yìn náwó sí Sheikh ẹ tẹ́wọ́ gbogbo ẹ̀yin mission board ẹ̀yin má bá mi data níyàn tọ̀tà mọ́nà àti iná yẹn. Torí gbà mí tí gangan bá ṣe pílà ó ṣe gbogbo nǹkan ò ní ṣe wá o ọmọ tí ń tẹ̀lé wa tó ní kí nǹkan ṣe wá ìwọ ní nǹkan ó ṣe o kí lẹ sọ jàre ẹ gbọ́ àfáà tó dá nǹkan mọ̀ wọ́n lórí ọmọ yẹn dàrú ni orí ẹ̀ dàrú ni ní ìsìn àfáà tó mọ́mbrẹ́là dání lórí mi ní ìsìn kí wá ní kí nǹkan ṣe ta ní nǹkan ó ṣe èmi tó bá kọ́mbrẹ́là kúrò lórí ni àbí lọ́jíìkì láyé kí wá nìkan ṣàfà ní ìsìn kọ́ wá gbọ́mbrẹ́là kúrò lórí mi ẹ mọ̀ pé òrùn ó pa mí ìwọ náà òrùn ó pẹ́ Sheikh Ahmad ẹ̀ ní ṣubú o ẹ̀ nífẹ̀ẹ́ ṣubú o ẹ ti rí ibi tẹ́ jòkó sí yẹn orí social media yẹn ibi tí gbogbo àdánwò ayé jòkó sí ń sìn nìyẹn ẹ̀ làájá ẹ̀ làájá torí bẹ́ẹ̀ yẹn máa ń gbé èèyàn sókè akọ̀túnrẹ́ kí lọ́ọ́ ti ń pe kúrò lẹ́sẹ̀ yẹn ni ẹ̀ ní ṣubú láéláé iná àti iná ni mo ní òkè bó o bá mọ̀ kí àmì ni o ṣe má kéèké kúkè
torí èyí tó bá ké tó bá ti débi àfiwọ́ ló ní parí iná àti iná yẹn tó bá kéke kúke ṣáàṣàmì bismillahir rahmanir rahim inna a'tainakal kawsar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. ẹ jẹ́ káwọn náà wá dà níyàn ṣẹ́jú kan ṣéwọ́ ẹ jókòó ìwọ náà dà níyàn ṣẹ́jú kan rojú ara ẹ fọ́lọ́hun láàrin ìṣẹ́jú kan mo já àfa òkan àìmọye àfa àtọ́lọ́hún sọ pé yóò mọ jà sí owó ṣéǹjì márùn àtọ̀kadà kí ló kan lọ́hún kódà lárúbáwá ni ó fi mọ jà sí yóò mọ sọ lárúbáwá lẹ́yìn ọ̀kadà tí mọ́rúwá ni kí ló kan lọ́hún ọba tí ń ṣàánú ẹrú àfi ramadana ta bẹ̀rẹ̀ yìí bẹ́ẹ̀ ẹni tí ò ní bá wa ṣe parí òmọ rẹ̀ ọlọ́run má jẹ́ ó já wa a bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilayi jẹ́ parí pẹ̀lú alihamudulilayi fati alubarika láàkiri orí àníyàn tó ń dà yẹn àti wọ́ àtẹ̀mí àti gbogbo àwọn ọmọ ọlọ́run mọ́ yọ alubarika kú lọ́rọ̀ wa o mo ní o dà ní ọlọ́run wọlé alẹ́ ọlọ́run ta wà yìí gbogbo nǹkan tó dà láníyàn yẹn kó mu lọ́lé àṣẹ má ní kó bàjẹ́ fọmọ ọlọ́mọ má sì ní kó bàjẹ́ fáwọn ọmọ ẹ̀ náà èyí tó bá ń pẹ́ lẹ́kún lójú ẹ̀ fọlọ́run pé kọ́lọ́run sọ́dọ̀ ọmọ ọ̀dùnnú gbogbo ẹni tí ń tọrọ ọmọ atọrọ ọmọ ọlọ́run atọrọ ọmọ àlùbáríkà fún yín lé ní o ọdún tí ń bọ̀ ó gbọmọ wá dúpẹ́ ń bí ní o gbogbo ẹni tí ń wọ́kọ mánéèjì èyí tó bá rí kò sọ́kọ́ ń ta mọ́ o kò sọ́kọ́ ń ta mọ́ o gbogbo àwọn ọkọ àwa náà rèé a ti wà ní mission board a sì ń ta mọ́ gbogbo wa ti lọ ilé ké wa ti lọ ṣàfà wọ̀dà níyàn bóun ẹ̀ yọ pé ọlọ́run má jẹ́ ń fàfà láyé mi yọ kú dàníyàn ọkọ àlùbáríkà ni kò dàníyàn gbogbo ẹni tí ilé rẹ̀ ń mì tẹ́sẹ̀ ilé rẹ̀ ń mì dàníyàn ilé yẹn pé ọlọ́run mú bẹ́ẹ̀ bá mi tó lé mi pẹ̀lú dùnnú ọjà rẹ iṣẹ́ rẹ ayé rẹ ayé rẹ dàníyàn tó dáa ìṣẹ́jú kan ó ti kù kí ni wọ́n ń pè 30 seconds kí ni wọ́n ń pè ní Yorùbá 30 seconds ìṣẹ́jú àáyá mo fẹ́ jẹ́ dàníyàn yẹn dáadáa ní ìṣẹ́jú àáyá ti pé mo wá fẹ́ jẹ́ gbogbo bí yóò tó bá jókòó sí kọjú sílé Ọlọ́run yìí gbogbo bí yóò tó bá jókòó sí kọjú sílé Ọlọ́run yìí kọjú sí gábàsì yìí gbogbo bí tó bá wà kọjú sílé Ọlọ́run yìí kọjú sí mọ́ṣáláṣí yìí kọ́lọ́hún wòye jímọ̀ tí wọ́n ti ké ń bẹ̀ kọ́lọ́hún wòye kútùbà tí wọ́n ti ké ń bẹ̀ kọ́lọ́hún wòye àràfi tó ti jáde ń bẹ̀ kọjú sí wàá wá sọ pọ́lọ́hún pé kọ́lọ́hún kọjú sí wọn náà ṣe lóore látẹ̀ní lọ kó bẹ̀rẹ̀ sí ní da kó bẹ̀rẹ̀ sí ní dùn gbogbo nǹkan tí ń bẹ̀ nú jẹ́ lẹ́ni kò ní bẹ́ẹ̀ délé mọ́ pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run gbogbo nǹkan tó ń pè ní dùnú Ọlọ́run ní sọ kò bànújẹ́ sí ọlá Fatiha alùbáríkà alámúdò láì rọ̀bìlì alámìnà àràmánì àràìmì Maliki yawmiddini iyyaka na'budu wa iyyaka nasta'inu ihdina siratal mustaqima siratal ladzina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin mati kọjú kú mbẹ daniya asialukari asati Ọlọ́run ọba lágbára wala khaybati wala qasimati bayna an-nasi wa nifasal kalima wà gbólóhùn ẹ tí yẹn fi ń jèrè inú ayé wa taqatil khalqi tari aláàánú sí wa wasiyadati riziki walgina arizikì tó pọ̀ Ọlọ́run wa darí wafatil abwabal khairati dunya wal akhirah orí ilé ayé dákunjọ ṣílẹ̀kùn ẹ̀ fún wa wa najata min musibatil fakiri dunya wal akhirah àìrí jẹ́ àìrí mọ́ Ọlọ́run dákunjọ là wá ń bẹ̀ wasakhara li qulubil khalaiki ọkùnrin aláàánú wọ́n ṣàtàrí wọn wá bá wa minal malaika àwọn màláíkà aláàánú tàrí wọn wá bá wa àwọn ẹ̀mí aláàánú tàrí wọn wá bá wa
rọ̀bàníyàtì àwọn ọ̀rọ̀ wa ní aláàánú tàrí wọn bá olúwiyàtì síjọ́ àánú wò wá gbàdúrà wa wasufuliyàtì tàrí oríire wa wàlíjìnnú wàlíìnsù àwọn ẹ̀mí aláàánú àtà àtàsárọ̀fù bìhí ọlọ́run má jẹ́ okú lọ́dọ̀ wa ń gbà bí sinika alákọ̀dọ̀ ìyàwó ìjì bùkátà wa tí ò bá bí yá má jẹ́ òfin mímà wálẹ̀ yàrídìkà oore tá a máa rí ọ̀nà bibarakati kanati ala aso musa ibunu imran alayhi salam fadoraba bil bara fanfalaku wa kana kullun fariqin ka tawdil asimi urufin libira min ghalati wa tashami'a wa sima ya so musa bi ya so lamuti anjalati wa wana kan síra rẹ̀ pé kàkà kádínà má gbàrà àwòlànà fún ni. kàkà kádínà má gbàrà àwòlànà fún ni. lọ́kàrin yẹn síra rẹ̀ kí wọ́n náà máa wí pé ọlọ́run kàkà kádínà má gbàrà àwòlànà fún ni. kàkà kádínà má gbàrà àwòlànà fún ni. àríkẹ́ àríyọ̀ onítọ́mọ tuntun. àríkẹ́ àríyọ̀ onítọ́mọ tuntun. kọ́mara ayé rí mi kọ́dá mi lọ́lá. kọ́mara ayé rí mi kọ́dá mi lọ́lá. kọ́mara ayé pè mí kọ́lé mi nìrí kan. kọ́mara ayé pè mí kọ́lé mi nìrí kan. ètò gbèsè ayé mi mo ti fi lọ́lọ́run lọ́wọ́. ètò gbèsè ayé mi mo ti fi lọ́lọ́run lọ́wọ́. ọ̀rọ̀ èmi Àjàdí dọ̀wọ́ rẹ̀ ọba wa ìdù. ọ̀rọ̀ mi dọ̀wọ́ rẹ̀ ọba wa ìdù. dákun má fẹ́ rìn mí sọ̀tá mi lẹ́nu dákun má fẹ́ rìn mí sọ̀rẹ́ lẹ́nu. pé dákun má fẹ́ rìn mí sọ̀tá mi lẹ́nu dákun má fẹ́ rìn mí sọ̀rẹ́. فسبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. ẹjẹ́ ní Allahu Akbar. Allahu Akbar. ẹ gbọ́dọ̀ ń tóbi dáadáa ni. Allahu Akbar. ẹjẹ́ gbọ́dọ̀ ń tóbi lẹ́ẹ̀kan náà fún baba aláwìyé. Allahu Akbar kabira. Maulana Sama'atu Sheikh Murtado bàbá àgbà aláwìyé alájàdí àgbà. àánú ọlọ́run gbogbo gbà ìbùkún ọlọ́run ní gbogbo ìṣẹ́jú ọlọ́run mọ́jú fi lé yín lẹ̀ ẹjẹ́ ṣe àmì fún wọn. eléyìí tẹ́ wí yìí wà láàyè àrí ọgbọ́n kọ́ a sì rí ìmọ̀ nínú tí ẹ fi dá wa lẹ́kọ̀ọ́ ọlọ́run mọ́ pa ìmọ̀ náà láíláí. nígbà tẹ́ ń sọ̀rọ̀ lẹ́lẹ́kan ẹ̀ ń sọ̀rọ̀ trauma healing ẹ̀ẹ́dẹ̀ ń sọ̀rọ̀ half solution àti full solution gbogbo ẹ̀ kò sí ẹni tí ọlọ́run bá ní kí yóò ní làákàyè tí wọ́n fi gbọ́ ọ̀rọ̀ yóò gbọ́n tí ẹ̀ ń sọ ni yóò gbọ́ yé gbogbo ẹ̀yin jàmáà òun lẹ ti gbọ́ lẹ́nu bàbá aláwìyé nì half solution yìí tá à ń ṣe yìí ìwọ náà máa gbìyànjú báwo ni ìwọ náà ṣe máa extend oore tó bá dọ̀dọ̀ tiẹ̀ sọ́dọ̀ àwọn ẹlòmíì àánú ọlọ́run kò mọ̀ fi wálẹ̀ nígbà kan bàbá wa Sama'atu Sheikh Al-Mukhtar ẹ dákun ẹgbẹ́ kìíní ẹ̀ súnmọ́ bí ẹ sọ pé ṣé ìwúlẹ̀ kan sí bàbá wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀.